ẹ wo kò fẹ́ yé mi mọ́ o tẹ́yìn ọmọ Yorùbá bá ti tẹ́ bá ṣèrò pé bóyá ẹ fẹ́ máa wùwà bí òpònú ẹ fẹ́ máa wùwà bí ọ̀dẹ̀ bóyá káwa kan máa waste data wa mọ́ kára dúró lórí ọwọ́ wa because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí kò sẹ́ni tí ò yé kò sẹ́ni tí ò mọ̀ mélòó mélòó ṣé ẹ̀yin ti rí Fúlàní tó máa fẹ́ lọ pa ọmọ Yorùbá tó máa gbé kámẹ́rà ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti bàjẹ́ kámẹ́rà jù wọ́n ti fi kámẹ́rà ṣépè fún yín ẹ ti bàjẹ́ kámẹ́rà jù àṣehàn ó ti bá tọmọ Yorùbá jẹ́ ọjọ́ wo lẹ wá fẹ́ bọ́ lóko ẹrú yìí gangan wọ́n ń pa yín lọ díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ oh in fact ẹ̀yin ọmọ Yorùbá kan wà tó yẹ pé ọpọlọ yóò máa pé o ẹ mú Fúlàní ẹ̀rẹ̀ kábọ̀ mọ́ wọn lọ́wọ́ ní dráìvà mọ́tò tó ń gbé yẹn Fúlàní tó ń mú l'Ákúrẹ́ tó ń mú l'Ékìtì mọ́tò tó ń lò yẹn tẹ́ bá mọ mọ́tò yẹn dáadáa ẹ máa rí pé àwọn Ìgbò ló wà mọ́tò yẹn àwọn Fúlàní yẹn ó ṣeé ṣe kó ti pa àwọn Ìgbò yẹn pé wọ́n kidnap wọn wọ́n gba mọ́tò nídìí wọn wọ́n gbé bọ̀ ni wọ́n wá disguise like pé bóyá passenger ni wọ́n ẹ tún wá rí wọn mú tán ẹ tún rojọ́ títí ẹjọ́ tí ó ṣàǹfààní ẹjọ́ wèrè mi ìrírú ẹ̀rí láyé mi mo rí for the first time ẹjọ́ orí burúkú lẹ́rò yẹn ẹjọ́ òṣì lẹ́rò yẹn ẹjọ́ rádaràda ẹjọ́ tó máa pa yín dànù lẹ́rò yẹn ṣé mọ̀ pé ẹjọ́ masberry àyín lẹ́rò yẹn ni mi ìrírú ẹ̀rí láyé mi ṣe ọ̀dẹ̀ dìdìrín bẹ́ẹ̀ ṣe dàgbà tó náà lẹ́ponú ọ̀tí ìgbà táwọn ọlọ́pàá yẹn ṣẹ̀ṣẹ̀ dé tán ṣẹ̀ṣẹ̀ tún wá kó wọn lọ ṣé mọ̀ pé àwọn ọlọ́pàá tó wá kó ara àwọn kidnapper yẹn náà làwọn ọlọ́pàá yẹn ṣé rò pé Nigerian police ṣiṣẹ́ fún citizen ni wọ́n ṣiṣẹ́ Nigeria police is working for criminals Nigeria police is working for kidnappers Nigeria police is working with those devils Nigeria police is working with corruption so you can't expect Nigeria police to work normal it's not possible because they're about their money you understand nǹkan tó máa jẹ they just about their money you understand so ẹ̀yà fídíò ẹnikẹ́ni tó bá ti padà ṣe fídíò àwọn Fúlàní pé wọ́n mú tọ́lọ́pàá lẹ̀ tí wá débẹ̀ tó kú Fúlàní ló máa padà pa ènìyàn lágbára Ọlọ́run ṣé kàlẹ̀ yan ọmọ Yorùbá yìí ni ṣé lórí book tiẹ̀ lẹ́lòmíì gan tiẹ̀ ni gbogbo wa bá bọ́ sórí social media máa risk life ara wa àwọn Fúlàní náà wọ́n máa tó wá ka yín mọ́lé wọ́n máa tó pa yín nípa ìyà ẹ̀yin dìdìrìn tó bá ti wá mú Fúlàní àwọn máa ṣe fídíò àwọn yẹn dẹ̀ máa ní confidence wọ́n ti mọ̀ pé ẹni nínú àwọn tí ó rán wọn wá tọ́jọ́ ń ṣiṣẹ́ nínú tíìmù máa wà láàrin yín wọ́n máa ń dúró sáàrin yín síbẹ̀ ni pé no this person báyìí ló ṣe náà wọ́n máa watch fúnra àwọn yẹn náà ló máa communicate pẹ̀lú àwọn ọlọ́pàá kan wá kó wọn bẹ̀ yẹn ẹ máa rojọ́ títí ẹjọ́ òṣì ẹjọ́ orí burúkú ẹjọ́ tó fi ń pa yín dànù one by one ẹ máa rò ó títí bẹ́ẹ̀ ṣe bá yẹ pọ̀ sí ní kámẹ́rà yẹn náà lẹ́ ṣe yòpònú kò tí ẹ wá sẹ́nìkan tó rí ẹ máa pé tó máa let us burn those people fire immediately ibo ni petrol wà náà ẹ mọ̀ pé kidnapper làwọn wọ́n rán wọn wá pa yín ni ẹ wá ń bá ejò ṣeré ẹ ń fọwọ́ ra ejò lórí ṣé ẹ mọ̀ pé ó lè ṣan yín at any time ni kí ló ń ṣe yín náà rubbish lẹ́ ń ṣe yín náà ẹ̀yin ọmọ Yorùbá kí ló ń ṣẹlẹ̀ ṣé ẹ̀gún yẹn ti wà lórí yín pé máa padà kú last ni pé gbogbo yín máa waste tó bá yẹ kó ti wà lórí yín ẹ̀gún yẹn ò sí lórí tèmi o ẹ̀gún yẹn ò sí lórí tèmi tó ẹ̀gún yẹn ò bá sí lórí tiẹ̀ better take action leave the video camera orí burúkú tẹ̀ ń ṣe now ẹ ti ń fọgbọ́n celebrate nìyẹn ẹ ti mú Fúlàní o kí gbogbo ayé bá yín wo dìdìrìn àwọn ọlọ́pàá tó wá kó wọn yẹn àwọn ló máa jíwèé ọ̀nà fún wọn alpha bọ́ ṣe máa ṣe okay now àwọn Fúlàní tó mú ní Èkìtì àwọn Fúlàní táwọn ọlọ́pàá wá kó lọ l'Ákúrẹ́ ṣé ti rí wọn lórí BBC News pé wọ́n kó Fúlàní báyìí o ǹjẹ́ wọ́n tiẹ̀ sọ pé àgbé Fúlàní kan lọ kóòtù rí ẹjọ́ tá a dá fún lélẹ́yìí o kí ni nǹkan tó máa hẹ́ndì àwọn Fúlàní ẹwà àwọn Fúlàní tó lọ bọ́ọ̀sì lè wọlé Ṣóyínká ń gbà yẹn àwọn ọlọ́pàá padà mú evidence wáyé pé ṣe náà da màálùú wọ bẹ̀yẹn Fúlàní yẹn kó màálùú dání o arms ló wà lọ́wọ́ wọn o wọ́n padà lọ pé wọ́n ṣe mistake da màálùú wọ bẹ̀yẹn tó fi discharge àwọn people yẹn ṣé mo yẹ àwọn people tó àwọn tó release yẹn ṣé mo yẹ ẹgbẹ̀rún èèyàn tó ti padà fẹ̀mí ẹ̀ ṣòfò ṣé mo kí bọ́ ṣe mú wákìlì nìyẹn táwọn OPC mú wákìlì lọ sí police station wọ́n dẹ̀ fi wákìlì sílẹ̀ wọ́n dẹ̀ kó àwọn OPC yẹn ṣì wà lẹ́wọ̀n sí Gani Adams dáadáa kò rí nǹkan kan ṣe sí látọjọ́ yìí àfẹjọ́ lórí social media náà ẹ wá sọ fún mi nísìnyí ìbúlẹ̀ yẹn ọmọ Yorùbá ń lọ náà ó dà pé èpè ẹ̀gún tó ṣẹ́ fún yín yẹn ó dà pé ẹ fẹ́ kó ṣiṣẹ́ lórí yín ìran ńlá bàbá yín ṣe ti gbọ́ ìtàn ni pé ogun kó àwọn ìran bàbá yín lọ ni no ẹ jẹ́ kájọ máa sọ torí kò yé mi ẹlòmíì tẹ̀ tí máa complain mi kémi ò wọṣọ lórí social media bọ̀dá òde òpònú aṣọ tí mò ń wọ̀ tán pa yín lọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan kí ni benefit aṣọ yẹn mò ń jẹ́ kó yé yín bó ṣe ká mi lára bó ṣe wà nú ẹ̀jẹ̀ mi sí ni à ń take action physical and take action lórí social media abẹ́rù papọ̀ lórí sórí social media ń rojọ́ ni òpònú àwọn akídanidání kan máa tún máa àtáàkì wa máa tún máa sọ̀rọ̀ sí wa ìwọ tó yẹ pé ẹ̀mí àtẹ̀mí mi kó lè dè kí a má bàa ṣòfò ẹ̀mí ni mo wá sórí social media tá a jọ ń jà fún ní baba Sunday Igboho ń jà fún àwọn òpònú akídanidání kan sì kọ̀ọ̀kan máa against wa ó dọ̀yọ́ tí Fúlàní bá wọn sùn tó bá tẹ́ wọn báyìí tó bá wọn sùn tó pa ogun wọn ṣé ẹlòmíì tẹ́ máa bìlí pé òun ní tọ́ọ̀gì òun ní boys òun ṣe ẹni yẹn pa mí dìdìrín torí pé kálukú bá sọ pé káwọn fi bí gbogbo wa ṣe máa jẹ́ hàn wá ìgbọ̀kẹ̀ wọ́n bá ti gba location yẹn lásán lọ nìyẹn sàrà bọ̀dá kan wò pé ó yá normal àwọn ọmọ ìyá mi àwọn ọmọ ìyá wa gbọ́dọ̀ máa kú àwa Yorùbá la láction jù àwa Yorùbá la lóògùn jù àwa Yorùbá la lágbára jù àwa Yorùbá la ní gbogbo nǹkan àwa Yorùbá dẹ̀ la láàánú jù
àánú yẹn wá ń disturb life wa ń sìn àánú yẹn ń disturb life wa ń sìn ẹ máa mú gbé fúlàní ẹ máa tó wọn ká tẹ́tí bí akẹ́tì petrol sí wọn lára akẹ́tì bẹ́ẹ̀ lọ sí wọn lára dànù. Did you think police people they are our friend? They are not our friend. They are Yoruba enemy of progress. I talk it 100%. Police people, Nigeria police, they are Yoruba enemy of progress. Wọ́n fẹ́ pa ìran wa run ni now. Tó bá ti pa ìran wa run tán, wọ́n máa kó Fúlàní wọlé ni now. Ìran ilẹ̀ bàbá wa, ṣó yá yẹ kó di ilẹ̀ bàbá ẹlòmíì. For example, ẹ̀yin ọmọ Yorùbá kan ti ẹ̀ wá tó yẹ pé ẹ ti talẹ̀ bàbá yín gan. Ọmọ àlè Yorùbá kan wà tó yẹ kán ti talẹ̀ bàbá wọn. Wọ́n tà fún Ìgbò, wọ́n tà fáúsá, wọ́n tà káàkiri. Ẹlòmíì pẹ̀lú bó ṣe tà tó náà Ọlọ́run òjò láṣeyọrí kankan. Ẹ ti gbàgbé ni. Àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ táwọn bàbá yín fi ṣe foundation lé yẹn tẹ́ ẹ bá ti takò ó máa padà affect career yín. Ẹlòmíì máa talẹ̀ tí ó máa padà bímọ alárùn. Ó máa padà bá àwọn ọmọ ládàáda kalẹ̀ pẹ̀lú gbogbo owó ilẹ̀ tó tà yẹn náà kí lè rí ẹ tó ti kójọ látọjọ́ yìí. Ọmọ tó bá sọ lẹ́nu ni ṣùgbọ́n sọ pé ó sọ àpò ìyà kan ni. Gbogbo yín pátápátá ẹ wá sùn ẹ darí síbi kan. Ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ yín sún mi. Bá ṣe pariwo tó yìí àwọn bọ̀bọ̀ kan wà tó ti WhatsApp mi bọ̀bọ̀ yẹn báyìí ó mú fèsì ó jọ ẹnìkan ó jọ olórí kan ní Lagos State ọjọ́ yẹn ó ní kí n send video sí mi sóhun mo ní mi ò lè send video sí ẹ ò ra data fún mi ò ràn mí lọ́wọ́ màá máa send who are you bí mo ṣe wá complain mo ní I'm managing my data ló máa sọ̀rọ̀ ó ní mi ò lè send owó sí ẹ mo ti mọ̀ pé lórí burúkú ní bọ̀dá yẹn àwọn tó ń send ẹ̀ sí wa ṣẹ́ranko ni wọ́n ni àwọn tó ràn wá lọ́wọ́ yẹn data ti wọn ni wọ́n fẹ́ lò ló fẹ́ fi gba fídíò òpònú olórí ibú èpè ni mo máa ń ṣẹ́fẹ́ gbọ́n yẹn lójoojúmọ́ tí n bá ti jí pé kò lè dáa fún tó bá dáa fún tẹ́lẹ̀ ìrandíran ẹ̀ ò lè gbélẹ̀ ìṣeun rere ládùúgbò báwa ṣe ń risk life wa táwa ṣe ń pariwo ní outside ìwọ ń tiẹ̀ ò lè dá sọ̀rọ̀ Yorùbá nation ló ń sọ yẹn kò sí wàhálà gbogbo ẹnikẹ́ni ìbáwò kó máa ṣerú ẹ̀ tó bá tiẹ̀ sí kó kàn tiẹ̀ jáde kó máa ṣe bí a ṣe ń ṣe gan without pé bóyá okay jẹ́ kí èmi náà dúró ẹ wo didi èrò ẹ wo didi èyìn ẹ wo adúrú èèyàn tó ti fẹ̀mí ẹ̀ ṣòfò nílẹ̀ Yorùbá ẹ̀yìn kan ṣẹ̀ṣẹ̀ tó máa mú Fúlàní ẹ̀ṣẹ̀ tó máa ya kámẹ́rà orí burúkú àwọn rèé o kíní kan o wọ́n ti wá ka gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá wọ́n ti kà yín sí ọ̀dẹ̀ wọ́n ti kà yín sí full ẹ máa ṣe protest lásán ọlọ́pàá wọn máa mú yín kiri ẹ máa sọ̀rọ̀ lásán wọn máa wá yín wálé wọn máa wá gbé yín Nàìjíríà tá a náà fẹ́ mọ́ òfin Nàìjíríà tí ó exist mọ́ location 419 99 constitution is a fraud irọ́ náà fi ń pa wọ́n ti kó ẹ̀yàn ọmọ Yorùbá ẹ ponú débi pé wọ́n ti bọ́dà yín bí bẹ́ẹ̀ ẹ̀fẹ́ kú náà lẹ́ṣẹ̀ tó fi ń pa yín mọ́lé àwọn ìyá mi tọmọ wọn bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ Túndé má lọ òjò tó dé Ọlọ́run mi ìfẹ́ ṣòfò ẹ̀mí ẹ̀ Túndé tó fẹ́ kọ́ pa wọ́n padà bọ̀ wá nílé wá yanjú ẹ̀ dànù ṣe bẹ́ẹ̀ fẹ́ kó jáde ni ẹ pẹ̀lẹ́ mọ́mí bébì Tádé má lọ o Yínká má lọ o má tẹ̀lé wọn jọ o so àwọn tó ń fẹ̀mí wọn wéwu yìí ń sìn ẹranko ni wá àbí kì í ṣe èèyàn àbí ọmọ yín tẹ́ wá sọ pé kó má jáde lọ jàjàngbara yẹn sì Fúlàní máa wá wọlé wá pa ni kì í ṣe pé ọ̀run yabọ̀ tẹ́lẹ̀ bá ti ẹ̀gbẹ́lẹ̀ tó ti ṣẹlẹ̀ látẹ̀yìn ẹ̀gbẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ ní Gbọ̀ngàn last ẹ̀gbẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ṣàgámù wọ́n ti ṣé kí n sọ fún yín àwọn Fúlàní tẹ́ ń fi sílẹ̀ yẹn tọ́lọ́pàá wá mú yẹn wàláhì àpapọ̀ ejò ni wọ́n àpapọ̀ ejò dẹ̀ ni ó ṣe oró ju odidi lọ ṣẹ́ náà fẹ́ gbọ́ ẹ náà nígbà ẹ̀yọ́ ọmọ Yorùbá fẹ́ máa wùwà òpònú máa advice yín kẹ́ continue pẹ̀lú ẹ̀ tẹ́ bá ti mú wọn báyìí kẹ́ tí wọ́n máa fúnra yín gan mú wọn lọ station kẹ́ lè pẹ́ wọn dáadáa ṣẹ́ náà ponú ni èmi ò tiẹ̀ bí mo ṣe wà yìí mi ò tiẹ̀ wá ṣe program lé ní mo wá yàbọ̀ ọmọ Yorùbá ni torí mo rí pé ọ̀pọ̀nú pọ̀ nínú ọmọ Yorùbá dìdìrín pọ̀ nínú ọmọ Yorùbá wà láìtàláì ọ̀fọ̀nú pọ̀ nínú ọmọ Yorùbá ẹ tó ti já fún ẹ̀dà tó yẹ pé kó amukun mẹ́kọ̀ọ́ pọ̀ nínú ọmọ Yorùbá pẹ̀lú gbogbo rubbish kámẹ́rà tẹ́ ń ṣe kámẹ́rà ẹ máa kámẹ́rà ẹ ń gbàdúrà kọ́ lọ́n fún yín lọ́ta yín mú Ọlọ́run wá gbàdúrà yín ó fọ̀ta yín lé yín lọ́wọ́ pé gbà mo ti mú fún ẹ wọ́n fúnra rẹ̀ náà ló wá dáríjì ọ̀tá ẹ̀ ó sì máa continue láti máa pa yín ni o Ọlọ́run ọba gbọ́ ẹ tí ò bá ọlọ́gbọ́n nù kọ́ ló máa understand the program mi ni ṣó dìgbà tá a bá fẹ́ gbogbo ẹnu sọ fún yín lórí social media nǹkan tẹ́ máa ṣe ni wọ́n sọ pé lágbájá sọ báyìí lágbájá sọ can't you take action immediately lẹ́tí mú wọn náà kí ni nǹkan tó ń ṣe yín ẹ̀yin ọmọ Yorùbá kí ni nǹkan tó ń ṣe yín náà bẹ́ẹ̀ náà lẹ́ máa jà lẹ́ máa takora yín ẹ bá wo ìgbà tí bàbá Sunday Igboho fáwọn ọlọ́pàá ní 7 days kan fi release àwọn ọmọ yẹn ìgbà wọn látúnṣe ìwà gbóhùn Gani Adams tó ṣẹ̀ṣẹ̀ wà tó wá ń disturb wa kò sọ̀rọ̀ lórí ilé tí bàbá Sunday Igboho sọ pé instead yẹ kí bàbá yẹn tiẹ̀ jáde kó tiẹ̀ sọ̀rọ̀ lọ́pọ̀lọ́ pé Sunday ó máa ṣe èmi náà ti ń gbégbèsè kíníkan kíní àwọn ọmọ yẹn wà lẹ́wọ̀n sí tó bá yẹ pé àwọn ọmọ tí Gani Adams bí ló wà lẹ́wọ̀n ṣó máa dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn ìgbésẹ̀ wèrè wo ló ń ṣe tó lọ bá àwọn politician ṣe meeting káàkiri wọ́n jọ wà nú ẹgbẹ́ yẹn ni àwọn ọmọ yẹn ń ṣe meeting lẹ́kọ̀ọ́ náà gbogbo bọ́ ṣe ń ṣe meeting yẹn lóru gbogbo bọ́ ṣe ń gbésẹ̀ làwa mọ̀ akọ̀wé èèyàn ọmọ Yorùbá dìde nìkan máa kàn jókòó sí bus stop ó máa gbowó tíkẹ́ẹ̀tì ó máa rò pé bóyá babaláyé lòun ọ̀dẹ̀ wọ́n tó yẹ pé you are nothing lẹ́lòmí nínú ayé kò mọ bó ṣe ń lọ ẹ wá ń jókòó ẹ wá ń risk life yín ẹ ń ṣe big boy ṣe rí mọ́tò tẹ̀ra yẹn tó gun bá dé náà wọ́n máa padà bẹ́ náà sí ni kò yé yín ni
ẹlòmíì bá ṣe ń sọ̀rọ̀ yín sí, àmì sọ pé kéèyàn má kọ́lé lọ́wọ́ ọ̀bọ̀ tó gun bá dé ilé yẹn tí bọ́ǹbù ẹyọ kan bá bà ó máa parun, ilẹ̀ yẹn máa tún dilẹ̀ ẹlòmíì ni. Ogun kì í sọ̀rọ̀ now ẹ máa wà àwọn ẹlòmíì ń pariwo we are ready for war, we are ready for war, we are ready for war, kò kúrò nínú ilé o, we are ready for war, kò sí action kankan, we are ready for war, 1 naira kò lè ná síra ẹ̀ báyìí pé mo tọ́jú ara mi, tó bá gbọ́ gbà ó máa sáwọ́ gbó ni, ẹ̀dẹ̀ ready for war. Ẹ̀yin ọmọ Yorùbá jẹ́ chíwọ́ kẹjọ máa tanra yín jẹ, ó dọjọ́ tẹ́ bá ti bọ́ nínú kẹ máa tanra yín jẹ kẹ tó bọ́ lóko ẹrú. Now àwọn kan wà abuse celebrities, ẹ mọ̀ gbà táwọn celebrities ti ń pariwo, in fact mo sì wá lọ gbogbo ẹ mo confirm ẹ pé àwọn people ti ń fọgbọ́n pariwo àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí ni, ọmọ Yorùbá gọ̀ ni, ẹ kàn máa wo tíátà down ibi tó máa ti wá sọ fact yẹn ọmọ Yorùbá ò kì í wò, wọ́n wá lọ máa wo ibi tí boyfriend and girlfriend tó ti wọ sí mi pátá tó ti gbé ìdípọ̀ tó ti lọ ń fẹ́ ọba tó ti lọ ń ṣe gbogbo ẹ̀ nínú fíìmù, ìyẹn làwọn èèyàn like, ibi tó ti ń yìnbọn tó ti ń ṣe action film làwọn èèyàn like. Òun Adúnládé Adékọ́lá gan náà ṣe máa ń ṣe àwọn fíìmù tó yẹ pé ẹ lè wò torí wọn pẹ́ yẹn ọmọ Yorùbá ẹ ponú díẹ̀, ẹ kì í fẹ́ fact ẹ kì í fẹ́ òótọ́ ọ̀rọ̀. Ó ti pẹ́ tá a ti ń sọ òótọ́ ọ̀rọ̀ yìí, àwọn wèrè kan wọ́n farapamọ́ sábẹ́ péjì wa, tá a bá ti wá sọ̀rọ̀ tó kàn wọ́n, wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá máa mẹ́sẹ̀jì wa, láti ẹ̀wá ẹ̀pù mi kó tiẹ̀ wá mẹ́sẹ̀jì wa ní public lábẹ́ kọ́mẹ́ǹtì wa yẹn kó jẹ́ kí àwọn èèyàn rọ ìjò ìpele lórí. The same ọmọ Yorùbá, ọmọ àlépọ̀ náà ọmọ Yorùbá á ti gba wèrè mérò gan o, wàláhì á ti gba sínwín mérò ọmọ Yorùbá. Mi ò rò pa tí ìmọ̀ nǹkan ṣé iṣẹ́ ti rédí nǹkan tá a kúkù àtúmẹ̀ntì kúkàn lé ní o, Ọlọ́run má jà bá wọn síbẹ̀, àmẹ́ntì kúkàn lọ́la o, ẹ̀ wá mú Fúlàní àwọn máa ya kámẹ́rà òṣì kámẹ́rà orí ibú, àwọn ọlọ́pàá yẹn wọ́n wá débẹ̀ wọ́n tún gbà kẹ́ tú ẹrù àwọn kidnappers yẹn, ẹ wo ibi tó worst dé, ẹ̀dẹ̀ sọ pé ẹ fẹ́ Yorùbá nation. Ẹ wo tí a bá fà á títí tí a bá ti di pé ìwà òpònú the same náà ni, èmi máa bọ́ sínú entertainment mi, mò ń rówó ń bẹ̀ dáadáa, ìgbà tí n bá kí àwọn tèmi tí mo wish wọn happy birthday tí mo hype wọn dáadáa, a máa ró lórí ire tó máa ṣe gbégbẹ̀mú fún mi tí máa gba bẹ̀ta. Ẹ wà tìgbà tí mo ti ń pariwo pé mo fẹ́ ra speaker 350,000 àwọn èèyàn dẹ̀ dákẹ́ wọ́n dẹ̀ ṣe bí ilé wọ́n dẹ̀ ń wò mí, tí tó bá pẹ́ tó ti ń pariwo wà padà lọ́jọ́ kò 102,000 ni mo ṣì rí látọjọ́ tí mo ti ń pariwo pé mo fẹ́ ra speaker tá máa fi ṣe rally. Èmi ò fagídí disturb anybody o, bọ̀ ẹ̀yin tẹ́ ti ṣe náà ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí ẹ̀ ní sanwó àìsàn lágbára Ọlọ́run, ẹ̀yin tẹ́ dẹ̀ ní lọ́kàn láti ṣe tẹ́ bí ẹ̀ tí lówó lọ́wọ́ ni Ọlọ́run á pèsè, but à ń ṣera wa, àwọn ọmọ Yorùbá à ń ṣera wa. Láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ program mi rò pé mo request fáwọn kankan ní private pé brother nǹkan báyìí, ẹlòmíì tún máa sọ fún mi pé you can call me at any time, you can so at any time. Màá sọ fún pé I will not call you, never. Tó bá wù yín lọ́kàn láti ṣe fún ara yín lẹ máa béèrè, lẹ máa mú nọ́mbà mi lórí page, ẹ wá sí WhatsApp mi kẹ béèrè account number mi kí n fún yín kẹ́ dẹ̀ ṣe. I will not beg you because of this nation. Mo lè tí ó bá yẹ pé ọ̀rọ̀ ara mi ẹ̀gbọ́n mo fẹ́ ṣe rẹ́kọ̀dù, ẹ̀gbọ́n mo fẹ́ ṣe gbá, mo lè bá yín sọ̀rọ̀ wọ́n náà wọn, but lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí I will not talk to you secretly o, bí màá ṣe máa sọ ní openly place náà ni, nǹkan tí má dẹ̀ rí màá dẹ̀ máa sọ, ẹ wá jókòó síbẹ̀ yẹ kájọ máa ṣe ra wa, ẹ di owó mú ẹbẹ̀ ẹ̀fẹ́ náà ni, ẹ di mú ẹ bá mi kíìpù ẹ, kò sí wàhálà, ọ̀run yabọ̀ sọ̀rọ̀ ẹnìkan wá ni, ó wá le jù pátá ó wá le jù náà, èmi náà sá lọ bẹ́ẹ̀ ṣe ń sá lọ, èmi náà gba outside country lọ, èmi náà lọ jókòó síbẹ̀, màá yẹra apá fóònù mi, màá yẹra máa ṣe entertainment mi, màá jẹun lọ lọ́wọ́ òyìnbó. Tó bá yẹ pé kájọ selfish ni àwa, kò sẹ́ni tí ò mọ̀ bọ́ ṣe ń selfish náà, ara ajé ló kàn ta, ara bí amọ ló ń ta àwa táwa fi jáde pé ọmọ Yorùbá ò gbọdọ̀ waste, ọmọ Yorùbá ò gbọdọ̀ kú, síbi àwọn ọmọ Yorùbá kan dẹ̀ ṣe ń sílì máìdì wọn devil. Ẹlòmíì sọ pé kò sí nǹkan tó kàn, ẹlòmíì ànígbó wọn kàn ń pariwo ni, ẹ máa wo bọ̀bọ̀ tán ṣùtù lápá yẹn, ó ní látọjọ́ tó ti ń sọ náà òun gbàgbọ́ ọ̀ntì ìgbà tí ṣòro yẹn tó dé bá lóye ẹ̀ṣẹ̀ máa ń pariwo lórí social media. Mo bá wọn post ẹ̀, mi ò fẹ́ post ẹ̀ bọ̀ mo kọ̀ pé jẹ́ kí n post ẹ̀ kó bá dà pé bí mi current nínú àwọn tó ń ṣe aggregator, òun ló yẹ kí n post ẹ̀, màmá post ẹ̀, ẹni tó bá sọ pé kò kàn wọ́n tó bá kú ó pẹ́ kó tó kú. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí nígbà tí Fúlàní wọlé, wọ́n ti gbé Fúlàní wá àdúgbò báyìí o, ẹ̀sùn ẹ̀ dìdìrìn, yes ẹ̀sùn ẹ̀ dìdìrìn, kí n máa bọ̀ kí wá rescue wọn, apá tí mo ní kọ́lẹ̀ yín ní ni, orí tó wà lórí mi kọ́ ló wà lórí yín ni, ẹsẹ̀ méjèèjì tí mo ní kọ́lẹ̀ yín ní ni, ẹ ṣe wàtà láti gbàtà tí ń pariwo fún yín pé ọ̀run yabọ̀, wọ́n wá kàn yín lára tẹ̀sẹ̀ wọ́n máa pariwo wèrè kan pé ẹ wá gbà wá òun pẹ́kẹ́ tó kúkú yà dànù, ẹ máa sùn tẹ bá ti kódà kẹ́ tún lo pílò kẹ́ ọrùn tí Fúlàní bá gbé bọ̀dé wá yìnyín lọ́wọ́ kan, ẹlòmíì tún ṣàwọn síra ẹ̀ débi pé àti lọ fowó ṣe ayẹta máa ró lára, ayẹta ọ̀fẹ́ tí ayẹta fẹ́ẹ̀kì tí ò ṣiṣẹ́ tó yẹ kó máa padà fẹ́ẹ̀lì la máa wá kiri náà máa gbélé wọn lọ́wọ́, ìgbà tó yẹ pé ikú ti rùn lórí ẹlòmíì tẹ́lẹ̀, ẹlẹ́dàá ẹ̀ ló gbà bọ̀dé, ẹlẹ́dàá ẹ̀ ọ̀fẹ́ kó escape ikú yẹn, kó lọ rìn. Èèyàn máa ń rìn ìrìn àjò ni, ìrìn àjò agbára wọn máa ń rìn ni, ìrìn àjò agbára kọjá pé aláyé fún mi lẹ́gùn yẹn ní sáré tọ́lá ọ̀dẹ̀, nǹkan tó wà lọ́wọ́ ẹ tó fẹ́ yìnbọn fún ẹ ó ju tọwọ́ ẹ tó ń la lọ. ẹ̀yin mi understand ẹ̀yin ọmọ Yorùbá rárá, mi understand yín, bọ̀ tó bá yẹ pé ká ṣe party ká pa màálù 100 ẹ lówó yẹn lọ́wọ́, ká ṣòkú ká lọ yáwó ẹ lówó yẹn lọ́wọ́, orí burúkú bá yín jà tẹ́ bá mọ̀, kí máa sòtọ́ ọ̀rọ̀ fún yín. Fúlàní sọ gbangba fún yín pé ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ lè ṣe party ju ẹ láìkì jẹkújẹ làwọn ṣe wà nílẹ̀ yìí, làwọn ṣe darapọ̀ mọ́ yín, àwọn kan tiẹ̀ ti wá dọmọ Yorùbá báyìí, wọ́n ti wá rí pé owó yẹn pọ̀ bọ́ ẹ̀ fẹ́ náà ṣe wọ́n fi pá gbà lọ́wọ́ yín, wọ́n wá kidnap yín, wọ́n á ní kẹ́ lọ́ máa wá 300 million wá, ẹ̀dẹ̀ ń san fọ́dítì ní pé ń sanwó yìí. Ọmọ Yorùbá sọmọ fọmọ Yorùbá tí wọ́n ti bàjẹ́
wàláì tààlà ẹ̀gún yẹn kódà tó bá wẹ̀ mí ìròpó lè flush wàláì ẹ máa san ẹ̀dẹ̀ ń sanwó yẹn ẹ̀ ń san kẹ́yẹ́ kí n máa wo sọ bí tí wíkì pọ̀ ìjòrí burúkú ti bẹ́yìn ọmọ Yorùbá jà ẹ̀yẹ́ bá máa sọ fún yín now àwa lè ti bí program yìí ká padà sínú entertainment ká bá ṣe fàájì wà lọ tó bá kí fàájì lè fẹ́ kí gbogbo àjọ máa ṣe ni tèmi náà bá dúró lé ní pé kò kàn yẹn ẹ̀ lè mú mi sí ṣé ẹ̀ san sálárì fún mi lórí aggregator tí mò ń ṣe ni ta ló lè náwó sókè fún yín pé àmú fún bọ̀bọ̀ yìí $100,000 ẹ̀gbọ́n mi kan nígbà tá a ṣe bẹ̀rẹ̀ yẹn bọ̀dá wa yẹn tó wà láìláńd yẹn ẹ̀gbọ́n yẹn ṣàlàyé àwọn kankan fún mi adẹjọ sọ̀rọ̀ ó fún mi ní $200K ńgbà yẹn pé owó yẹn gan ni mo fi gbéra ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe tí mo fi ráyè ní confidence pé mo fẹ́ ṣe rally in the next tí ìyá wa olóríire kan ìyálóde ìyá yẹn mo ṣe máa fi jẹ ìyálóde ni tó yẹ ṣe wá dìde tó ṣe wá ṣe uniform àti flyer tá lọ pín ẹ understand táwa náà rìnrìn àjò kiri tá à ń ṣe gba information kiri ibi tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ ìyẹn la tó ṣe resolution ẹwà àtìgbà tá ti ń pariwo èlò náà lówó òun tí n bá ṣiṣẹ́ tí bá yẹ kí mo wà nínú music tí mo lọ show méjì máa ra speaker yẹn fún ara mi máa ra fún ara mi yes I will buy it by myself kò lè tó yẹn adélé ayé la sọlé ayédógún my business yẹn náà ń ju ọjà mọ́ ẹ lọ́wọ́ lórí yẹn my babies náà kidnap yẹn ọmọ yín ní school yẹn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ bàbá wa ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ ẹ wo mo fẹ́ sọ kíní kan fún yẹn tẹ́ wà lákùrẹ́ ẹ lọ múra sọ́rọ̀ ara yín dáadáa Fúlàní ti sọ̀rọ̀ àǹdí Àkúrẹ́ o ìjọka nínú gbónígbó yẹn Fúlàní ti kún bẹ́ẹ̀ gbámúbámú ọ̀dá ẹ lọ sí ọ̀dá Fúlàní ti kúnnú ọ̀dá bámúbámú ẹ̀yin tẹ́ wà nínú gágà ẹ múra sọ́rọ̀ ara yín o Fúlàní ń bẹ nínú gágà o bẹ́ẹ̀ ni kí n máa sọ fún yín ẹ̀yin tẹ́ wà ní Ògùn state ibi tọ́pẹ̀ ní Ìbọ̀kọ́ yẹn Fúlàní ti kún bẹ́ẹ̀ o màmá sọ fún yín Fúlàní ti ráǹdì ilẹ̀ Yorùbá pátápátá wọ́n dẹ̀ ṣe tá àti pa yín run ẹ̀yin dẹ̀ ṣe sún ẹ̀ṣin rojú ẹ̀ṣin gbé kámẹ́rà sórí social media nìkan lẹ́tí rò pé máa tó jọ́ ni let's take action let's stop all this rubbish ìwọ tó bá ti padà gbé kámẹ́rà tó mú Fúlàní tó ti jẹ́ ti dáná sí wọn lára tẹ́ bá ti wá dáná sí wọn lára tó ẹ̀ṣin lè máa ṣe kámẹ́rà pé bọ́ ṣe ń jó ìṣe ayẹyẹ sí lè sọ fún wọn pé it's an accident o ó ń lọ náà ni ọpọlọ táwọn Haúsá ń lò nìyẹn tẹ́yìn jókòó sí orí social media tẹ́yìn parẹ́ wo ẹ̀yẹ́ kí n ra speaker tèmi o ìwọ̀nba rálì tágbára mi bá ká máa ṣe máa dẹ̀ kúrò lórí ẹ̀ bó ṣe ń lọ nìyẹn o.